A kú ọdún, a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó. A dẹ̀ kú ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọ̀pọ̀ ọdún la máa ṣe láyé. Oníṣẹ̀ṣe ni àwa, a dẹ̀ ń ṣèṣẹ̀ṣe ní ti dáadáa. Nǹkan tí a dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ máa lọ ní àlàáfíà, kẹ́ jẹ́ kí ọdún yìí kó dùn kó lárinrin. Ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé a gbọ́dọ̀ ṣe òun ni pé eégún tí ò bá ti fẹ́ rí èèyàn, tàbí tó ní obìnrin ò gbọ́dọ̀ jáde tàbí ọkùnrin ò gbọ́dọ̀ jáde, ìyẹn nìkan ni ó lè fa ìdàlúrú. Oníṣẹ̀ṣe lèmi, I'm a traditionalist and I'm the custodian of tradition and culture. But any tradition or culture that might infringe on people's freedom or rights, tàbí tí ó ní káwọn èèyàn má jáde, orò tí ó bá ní kéèyàn má jáde lálẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní Ìwó. Orò tí ó ní a gbọ́dọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sáago kan, ìyẹn nìkan ni kò àgbà láàyè ní Ìwó. Kí gbogbo èèyàn ẹ má gbé àwọn ìròyìn tí ò bá dáa. Ní tá à ń fẹ́ ní àlàáfíà, ìgbépọ̀ rere. Àlàáfíà wa ń wò. Èmi gan ni mo sanwó fún gbogbo àwọn tí mo fáwọn oníṣẹ̀ṣe lówó, àwọn mo fún lówó ọdún. Mi ì sí nílé ní ìsìn nítorí mú láti, ó yẹ kí èmi gan wà níbẹ̀ ni, ṣùgbọ́n mi ì sí nílé nítorí pé mo wá fún ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì, nítorí ọ̀rọ̀ ìlú, nítorí ìdàgbàsókè ilẹ̀ Ìwó. Ọdún yìí a ṣọ̀pọ̀ ẹ̀ láyé o, nínú ayọ̀ àti àlàáfíà. Yóò dáa fún yín.